àní ẹ̀yẹ́ fàyè ni àwọn èèyàn lára mọ́ ẹ̀yẹ́ agent Abeokuta onílé lóhun ó gbélé lẹ̀ ní kíni 100,000 ẹ̀yìn agreement and commission 250 pẹ̀lú 100,000 jẹ́ 350 ṣé yẹn proper ṣó ná màṣá wọ́n ní enough ní pé agent mi ò ra búlọ́ọ̀kù tí èèmọ̀ lérí ó sì ń gbé owó gegere lé àwọn èèyàn fi ń lé àwọn èèyàn wọ́n máa wá fara wọn léra wọn ẹlòmíín gbà mí bẹ́ẹ̀ bá dọ́dọ̀ agent mi yóò pohun òní lọ́wọ́ yóò tún wá fàyín lọ́dọ̀ agent mi agent yẹn máa fi owó tiẹ̀ kún tán mú yín lọ wò tẹ́ bá lọ wò yẹn tí ò tẹ́yìn lọ́rùn wá tún mú yín lọ bòmí ó di agent mẹ́ta lórí ilẹ̀ ẹyọ kan ṣó agent mẹ́rin lórí ilé ẹyọ kan ṣó aláwọn ti fòpin sí tèkó yóò bá wa fòpin sí Abẹ́òkúta náà ẹlòmíì tó jẹ́ pé ilé mọ̀lẹ́bí ní ń gbé ó sì sọ ilé onílé ó sì sọ di bùkátà tiẹ̀ ẹ fẹ́ jẹ́ káwọn aráàlú èbú ọmọ wa ṣe nǹkan ribiribi sẹ́gbàmọ́ onílẹ̀ lóhùn fẹ́ talẹ̀ ní 30 million ọbọ̀sọ̀wọ́ agent tán òun pé 62 million ni wọ́n fẹ́ ta ẹ mọ̀ pé orí ilẹ̀ láti ń sọ̀rọ̀ ilẹ̀ ṣá ẹ̀yin onílé náà tẹ́ ń gbélé fáwọn agent ìpakúpa làwọn agent Abẹ́òkúta ń pa àwọn kíni lára àwọn tí wọ́n fẹ́ gbalé lára àwọn tí wọ́n fẹ́ ralẹ̀ lára ń tẹ́ ń gbélé lówó gegere tí wọ́n bá ní kẹ́yìn náà wá ara rú ẹ̀ ń bò mí ṣẹ́ ẹ lè rà á ó yẹ ẹ̀yin agent ẹ̀ dáhùn ṣẹ́ ẹ lè rà á ó níye iléeṣẹ́ tí ọba ti pọ̀ l'Abẹ́òkúta ṣùgbọ́n ẹ̀yin agent yìí náà ló jẹ́ ń pé owó lẹ fi ń lé àwọn ará òkè òkun tí wọ́n fẹ́ ralẹ̀ tí wọ́n fẹ́ ra abandon ilé tí wọ́n fẹ́ fi kọ́ iléeṣẹ́ tó mọ̀ ṣàǹfààní fáwọn ará Abẹ́òkúta ẹ̀yin lẹ ń fi owó lé wọn sá agreement and commission ṣe ju owó tẹ́ fẹ́ ta nǹkan gangan lọ ẹ̀yin agent Abẹ́òkúta ẹ dájú díẹ̀ o kí lẹ̀yin agent Abẹ́òkúta kí lẹ̀ ń fi adúrú owó gegere tẹ́ ń gbà yẹn kí lẹ̀ fi ń ṣe ná ọ̀yọ́ lára yín kọ̀ hàn nù iṣẹ́ yín ọ̀dà àwọn tẹ́ ẹ kanra mọ́ lónìí ńgbà tí wọ́n fẹ́ gbalé lọ́wọ́ tí tẹ́ ẹ fowó ńláńlá lé wọn síwájú tí wọ́n kúrò lọ́dọ̀ yín pẹ̀lú ìbànújẹ́ ọkàn kọlọ́mbà wa ká padà ṣe tí wọ́n bá padà kọ́ ilé lọ́jọ́ ọ̀la tẹ́yìn náà padà pàdé wọn ojú wo lẹ fẹ́ máa fi wora yín ẹ̀yin agent Abẹ́òkúta ẹ lọ yíwà padà ẹ jẹ́ kó oore ńláńlá wọlé sí Ẹ̀gbá Aláké l'Abẹ́òkúta wa ń bí tó láwọn ará òkè òkun náà ńgbà yẹn bá ti fi àjẹpajúdé owó ilẹ̀ tí wọ́n fẹ́ rà tẹ́ ti gbé nílọ́po mẹ́ta tó jẹ́ pé lọ́po kan lẹ fẹ́ kó fẹ́ni tó nílẹ̀ ṣé wọ́n máa wá kọ́lé s'Abẹ́òkúta ṣé wọ́n máa wá dá kọ́ńpìnì ilẹ̀ s'Abẹ́òkúta ẹ̀yin lẹ̀ ń kó bá wa àwa ara wa là ń ṣera wa àwọn ilé táwọn ìjọba ń kọ́ gan àfọ́débù ni wọ́n fi ń ṣe fáwọn èèyàn pákánleke ni tẹ̀yìn agent l'Abẹ́òkúta ebi wọn náà ebi mọ̀lẹ́bí house yín ló ń gbé family house ló ń gbé okòdùnrò lálágbẹ̀dẹ tí yín náà rọkọ́ta bọ́ bá yín sì ẹ̀yin náà ra lẹ̀kẹ́ kọ́lé òkú yín ọmọye tálágọ̀ yín da ẹ̀yin agent Abẹ́òkúta bá a bá ṣe tán sí oríṣiríṣi kọ́ọ̀lù lámọ̀ọ́gbà ẹ̀bọ̀dà yín kákò yẹ kẹ́ sọ̀rọ̀ àwọn agent bẹ́ẹ̀ á ti sọ yín náà Èdùmàrè dá wá sí káàrí mú rẹ̀ sọ.